a kí gbogbo àwa tí à ń tẹ̀lé òdodo. Mo sì ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin followers wa both TikTok, Facebook, Instagram, likewise YouTube. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ni kankan yín. Gbogbo ẹ̀yin ìyá wa náà tí ẹ̀ ń support wa financially, Ọlọ́run ní jẹ́ ó burú fún yín o, àtẹ̀yin bàbá wa. Ẹ rí nígbà tí mo jáde tí mò ń sọ fún wa pé gbogbo ohun tí Suberu Lọ́baníkà ń wá sọ lórí social media àtòun àti Jamiu Ọládayọ̀ àti Yusuf Ọládayọ̀ pé irọ́ lásán ni wọ́n ń pa tó èyí tó ṣorí kẹ́ndì tó lórí òun orí Ibu TV. Tẹ́ bá ti rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sí mẹ́rẹ̀ẹ̀rin ẹ ti mọ̀ pé ebi ló ń pa wọ́n, so ebi ni ò jẹ́ wọ́n gbádùn. Now ẹ̀gbọ́n ìmọ̀ọ́mù, gbogbo àwọn ẹ̀gbọ́n ìmọ̀ọ́mù ti jáde. Kí la tún fẹ́ gbọ́ báyìí? Gbogbo àwọn ẹ̀gbọ́n ìmọ̀ọ́mù pátápátá ni wọ́n ti jáde ìpè lótìtọ́ àti lódodo ọmọlé Ayélára ni wọ́n. Ẹ̀yin náà ẹ gbọ́. Abdul Lateef Akorede Elias Ayélára àkọ́bí Elias gbọ̀ngàn ní lọ́kùnrin. Ẹni tó ní ìdílé nìyẹn ní àkọ́bí Elias gbọ̀ngàn ní lọ́kùnrin. Àkọ́bí Elias gbọ̀ngàn ní lọ́kùnrin. Àwọn náà wà sí alájà máa bọ̀. Alájà Alhaja Hamdala Bello àkọ́bí Elias gbọ̀ngàn ní ọ̀jáde ní ìsìn. Alájà ní sísè lọ́wọ́ alájà ní sùkọ̀. Ẹ máa bọ̀. Ẹjẹ́ wọn kọjá. Kamera ìjà. Àyà àdàlà àkọ́bí Elias nìyẹn lóbìnrin àwọn ni. Alájà má jẹ́ fún mi akọ́ lójú yìí kò sí ìkankan o. Ṣé ẹ ti gbọ́? Ẹ bá mú adájọ́ dáadáa. Àwọn náà ṣe darúgbó díẹ̀ díẹ̀. Now, this way now. Àkọ́kọ́ àwọn èdè Sheikh Ali kọ́lọ̀ máa bọ̀ lẹ́nu dáadáa. Kò rí sí o. Nígbà tí bàbá mi gbèsè, Sheikh Ali ló wá ń délé bí regent ìmọ̀. Kéèyàn wá tó fi àyè yẹn lẹ̀ wípé lójú ọ̀dà torí tọ́lọ́run fọ́nù òkè kò ní burú fún. Ẹ gbé lẹ́nu gbogbo ìsọkúsọ ẹ̀rọ lẹ́ẹ̀dì lórí tó kù àwọn ní o kì í ṣẹ̀lú o. Mo fi bàbá wa lójú ogun, mo fi kí gbogbo ọ̀rọ̀ tí wọ́n wá ń tó kù. Nítorí pé nǹkan tí mo gbọ́ lẹ́yìn lẹ́nu bàbá lákọ̀ọ́kọ́ tí kọ̀ọ̀kan fojú kan ní yín láyé mo ti gbórúkọ yín lẹ́ẹ̀kan lẹ́nu ìmọ̀. Tí bá gbórúkọ yín lẹ́ẹ̀kan tí mò ń sọ yìí nítorí pé ìmáàmù kì í parọ́ èmi náà kì í parọ́ àwọn adágún ìwà láìláìsìn àti parọ́. Kò tí ìjọsìn méjì lọ nígbà tí ìmáàmù wa ṣe wá sí ìbàdàn la sọ̀rọ̀ débẹ̀ lọ́jà ọkùnrin mo wá rí ilé mi. Mo rí gbèdéke bó ṣe júwe ń tọ́ náà bẹ́ẹ̀ ni mo rí èyí burúkú. Ìlú Ọ̀yọ́ ní dàrú ṣé mo mọ̀ sọ wà dàrú kò ní dàrú láyé. Ẹlẹ́kẹta olówó pẹ̀lú lóògùn oṣù ṣé bẹ́ẹ̀ ni ṣé kìdí ní kan lówó ni.
dáhùn tí àwọn ìgbàlódé nìkan lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin wá dúró tọ́lọ́ mi ẹ̀yin bá o ọlọ́run tó yẹ kó sábà bí bẹ́ẹ̀ ọlọ́run wọ bẹ́ẹ̀ ní àbúrò ẹ̀rọ ó jẹ́ mi ìdààmú ọlọ́run ní gbé báyìí lẹ́yìn tí mo ti kí gbogbo àwọn ọ̀rọ̀ nítorí gbogbo àwọn tí mo bá mo fi lọ sí àáfàá mo fi bàbá kí gbogbo àáfàá rí o mo fi bàbá ṣe ìdájẹ́ kí gbogbo ìmáàmù tó wà ní ìjókòó tí mi ò mọ̀ mo wá fi bàbá wa ìdílé mo fi kí gbogbo olówó tọ́lọ̀ kẹ́ńdó Ògbómọ̀ṣọ́ àtàwọn tó wà ń bí àtàwọn tó sì ń bí mo kí gbogbo yín o ìlú yóò ní dàbí mo wá kí bàbá mi àbúrò mi ọmọ mi nítorí pé ẹgbẹ́ ẹni tó wá ti wà nípò aṣíwájú ìwọ tó rò pé ó jẹ́ gbọ́n àbúrò rẹ̀ pé ó jẹ́ ìfọ̀kàn nínú ẹbí ẹ tó bá fẹ́ jìyà ọ̀yà ṣe kí ni ọgbà mo sọ pé mo kí bàbá mi ṣé bẹ́ẹ̀ ni mo kí àbúrò mi níta padà pátá wá kí ọmọ mi Alhaji Dr. Yunus Olúṣínà Nígbà ẹgbẹ́ ẹgbẹ́ rere yìí. Níjọba ọmọ kan tó kọ́ṣẹ́ lábẹ́ wa ó wá jọba nílùú kan. Ẹ̀yin lè má mọ̀ ìlú náà ní Badagry. Wọ́n ń pèlú náà ní Kọ̀gà. Ìlú náà ń pè ní Kọ̀gà yìí. Ọba president tó wà ń bẹ̀ fáìn. Èmi ni mo kọ́ níṣẹ́. Mo wá lọ kí mo wá dọ̀bálẹ̀ oní ha Aláàjì kí ló tẹ wá kí mi bí ó lọ yá wọnú èèyàn sórí ìwọ tí mo ṣe fún ìwọ kọ́ ni mo ṣe fún Ọlọ́run tó fi ẹ́ sáàyè yẹn ni mo ṣe bẹ́ẹ̀ fún. Tó bá ṣe pé mo pàdé ẹ̀ níta ordinary wọn ò ní èmi ò ní dọ̀bálẹ̀ wọn ni mo dọ̀bálẹ̀ fún. Mo wá ní ṣe é lé ní ẹlẹ́ẹ̀kejì àbúrò mi tó o mọ̀ wọ́n ṣe Yunus mo níbẹ̀ ni wọ́n ní wá pé bẹ́ẹ̀ mọ́ bàbá ìmá wọ́n ní ká ṣe ó ní èmi tí mo rí nílùú wa ni pé àbúrò àtàgbàlagbà àtọmọ kékeré yóò kúnlẹ̀ fún ìrọ̀rùn rẹ̀. Ìjọ tí mo kọ́kọ́ ní àyẹ̀wò bá ṣẹ́rú. Wọ́n bá ṣe báyìí fún bàbá mi, fún àmà láti má ṣe bẹ́ẹ̀ fún. Ó ní kú kékeré. Láṣẹ ẹnu àwọn balaba nínú ilé, ó ní dàgbà òṣì. Àwọn ọmọ tiẹ̀ náà yàn wọ́n ayé. Bí ẹ bá gbọ́rọ̀ fún ìran òun yẹn o, nítorí gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn náà dúró tì ló forí báyìí. Àwọn ojú méje lọ́wọ́ àlàyé táwọn àfáà máa ń kú fún ìṣúná wọn náà ṣe kú o. Méjèèjì ojú tó wà tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ bóyá láburú bóyá ń dáadáa bóyá ń bá ìlú gbogbo eléyìí tó bá ń wò ẹ́ eléyìí tó ń kó jẹ́ dáadáa bẹ̀ ní tiẹ̀ aburú bẹ̀ ní ṣọ̀gbọ́n náírà. Èyí ti sọ fún wa ní bàbá wa kí ogun. To my surprise kí wọ́n dẹ̀ sọ fún wa physically pé ẹni tí mo wò yìí òkú rèé ó sì ní ìlú ó sì sọ bẹ́ẹ̀ fún mi láti pé òkú rèé má wò ó òkú wà. Ẹ̀gbọ́n táwọn ó pè lóru mọ́ tó kọ́ ọ̀ṣọ́ ìnìfà wà láhìlì àti ìmáàmù rẹ̀ àwa mẹ́ta ni àtàkùrò ní tó sì ní ìlú. Òkú rèé ni òkú kíni kò ní kú. Ẹ̀gbọ́n táwọn ti prepare ó forúkọ bọ ẹnìkan láti ọ́fíìsì wọn lára àjọ náà ìmáàmù ṣọlọ́tì wọ́n sọ lójú ẹ̀ máa ní àwọn ò ní kú nítorí Ọlọ́run tó kú iṣẹ́ kú rán wa. Ọlọ́run ò fi rán bàbá tiwa tó bí wa. Ọlọ́run ò fi rán àwọn bàbá alẹ́ ayélujára yìí o. Ọlọ́run ò fi rán wọn o.
tó bá ti rí bẹ́ẹ̀ ìmáàmù wa yóò ní kú. Kò ní kú o. Tọ́lá ń bá ní kásìkò tó. Ìjọba kan ṣe àwé. Abúlé kò sí ní gọ́mà wà àwé. Akábí ṣé bẹ́ẹ̀ ni? Bàbá wa yóò ogún. Abúlé kò ní gọ́mà wà ọgbà ọ̀nà. Wọ́n á fi ìmáàmù. Mo fi kí gbogbo ẹ̀yin Mùsùlùmí òkú náà sọ. Tẹ́ dúró ti ṣe Ọlọ́run. Nítorí pé ẹ bá wò yí pé ìmáàmù nǹkan tó gbé dání. Ẹ̀rù máa ń bà mí gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀. Ẹ̀rù máa ń bà wá gẹ́gẹ́ bí ọmọ bàbá tó bá gbọ́ wá sí i. Wà láì. Ṣé ìbá tí ọ̀jẹ̀ tó ń jọ mí lójú òun lélẹ̀? Àwa Ògbómọ̀ṣọ́ tí a ti rí ló bàbàrà sí nígbà tó wà lábẹ́òkúta. Mo ń sọ ilé let that video go viral tó bá jẹ́ pé rọ́ọ̀yì. Iṣẹ́ wa. Ó ṣe wáàsí kan ní Aṣérò Stadium. Ẹni tó bá wà ń bẹ̀ lọ́dún náà pẹ̀lú dignitaries tó wà ń bẹ̀ tẹ́ bá gbọ́ nǹkan tó sọ ẹ̀rù Ọlọ́run gbọ́dọ̀ bà yín. The then president of the nation tó jẹ́ ọmọ Abẹ́òkúta wáàsí bá ẹ̀rù Ọlọ́run bà á. Àwọn ayéèsì wọ̀ pé kí wọ́n àrẹ́sì máa òun sọ pé láyé kò nílẹ̀ pé sọ ọmọ Abẹ́òkúta tí kì bá sọ ọmọ Abẹ́òkúta òògùn òlu wọn lọ́la rèé tó tún ẹni rẹ̀ tó tún torí àwọn ìsàkó dáadáa fídíò go viral wọ́n lè rí i pé nǹkan tẹ́ ẹ tó gbé dání yẹn ibi láti ń wò bẹ́ẹ̀. Mo ṣe ìyàwó fún ọmọ tèmi fúnra mi. Òun náà ló wá, ó wá ṣe wáàsí. Ó ṣe wáàsí lẹ̀, mo sọ ẹkún. Àwọn ẹ̀fọ́ àtàwọn ló máa ń pè, mo sọ ẹkún. Àyàwó mi. Wọ́n yóò torí ẹ̀ lẹ́yìn wáàsí wá sọ pé ṣínà ìlú lọ, nítorí tí wọ́n sọ fún ọ̀rọ̀. I took it upon myself to correct myself. Lóògùn náà ṣe ìrìnàjò lágbára Ọlọ́run kò ní dà. Lẹ́yìn wá àgbà náà, mo kí kábíyèsí wa. Kábíyèsí o. Ẹ̀mí ọlá ọba Ògùn o. Ẹ̀mí ọlá ọba Ògùn o. Ẹ̀mí ọlá ọba Ògùn o. Mo fi gbogbo ẹnu àwọn bàbá tó wà ní oko yìí. Ní nǹkan tí wọ́n ti ṣe ṣáájú, èmi náà ṣe bẹ́ẹ̀ pé bàbá wa kábíyèsí ọ̀rọ̀ àmì. If you are a Muslim in that palace, if you are a Muslim, I come again. If you are a Muslim in that palace, èmi ò bẹ̀ẹ́ o. Take it. Bàbá wa kábíyèsí ẹ má bẹ̀rù. Secondly, ilé ayé lára kò ní wọ́ọ̀kù. Imam àtàwọn ilé àwọn sọ pé tí nǹkan kan bá wọlé kan tó bá jẹ́ nǹkan tó kú o bẹ̀ẹ́ máa mì díẹ̀. Ilé ayé lára ń mì ní ìwó. Àìsọ̀tà ara wa o. Akadi nǹkan kan ṣẹlẹ̀ ńjọ́ kan ó yà mí lẹ́nu dájú. Kí ni nǹkan náà? For the first time nígbà tí bàbá ọmọ gẹ́gẹ́ ṣẹ̀ jẹ́, wọ́n wò pé controversy wo ló wà nílé ara tó bá ìlú kò lè máa. Wọ́n wá sẹ́ẹ̀tì kọ́mítì. Pé ọ̀dà ẹ̀kún kí ni ìgbòkè jù ẹ̀jẹ̀ wá sọ nǹkan tó ṣẹlẹ̀. Bàbá Ayéogun tí a máa kọ́ tó surprise mi bẹ̀, èmi wá béèrè ìbéèrè tó ní wọ́n ní gbogbo aláṣọ̀rọ̀ o. Wọ́n á wò pé láàrin gbogbo wọn kí ni sọ. Ìbéèrè ni wọ́n á béèrè pé ṣẹ́yìn mọ̀ ọlọ́mọ ẹ̀yìn gbọ́ ọlọ́mọ ká ìwọ́n gbọ́ ọlọ́mọ ká ọmọdé ìfoni ọmọdé ayára tí ò ló dúró níbẹ̀ nítorí pé àjọ ń ṣèpàdé ni with evidences àjọ ń ṣèpàdé ni o family meeting ìpàdé ayélujára o kì í ṣe club o àbúrátì wà kó ẹdẹ tẹ́lẹ̀tì tó dúró síwájú yìí èmi ní chairman àwọn ayélujára descendant family ní Badagry.
láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Èmi yẹn náà máa kúnlẹ̀ láti kó gbogbo èèyàn àwọn wá láti ṣe mítìn ní Ayélára lókè Àgbẹ̀dẹ. Gbogbo mínítì wa dáadáa ó wà ń bẹ̀ o. Ọ̀rẹ́kọ̀ àríkọ́pì tiwa. Eléyìí tá à ń sọ sí báńkì àní tẹ́lẹ̀sì wa. Pictures tájọ ọjà ó wà ń bẹ̀. Ìkòyí dè níbi tá a ti ṣẹ̀ wá. Àjọ bẹ̀rẹ̀ pílánì family house tá a fẹ́ kọ́ bẹ̀ ni. Ṣọ́fíà. Kalas. Àṣírí túbọ̀. Bàbá ṣe. Bàbá ṣe kí ni ṣe? Àwájà ẹni sùnwò. Bàbá gbé ẹ̀yìn ọ̀rọ̀ wà. Ẹni ká sọ. Náà, níbi tá a ti ṣèwà nítorí ilé abẹ́kọ̀ family house lórúkọ ẹbí tiwa Ayélára. Ilẹ̀ tí wọ́n ń pè wá táwa náà lọ gbogbo wa rí. Wọ́n wá ya pílánì ilẹ̀ yẹn. Kọ́pì tí wọ́n Màdáwì wọ́n sẹ́ǹdì ẹ̀. Táwọn lè mọ iye táwọn fẹ́ kọ́ntribútì ní sáàdì wa. Ṣẹ́ẹ̀kì iṣẹ́ bí ni. From this family house. Ẹ̀wọ̀n sẹ́ńdà. Ó dà sí àwọn tí wọ́n jẹ́ pé ọmọ ẹrú ni wá. Ṣé ọmọ ẹrú náà ni wọ́n tó fi irú nǹkan bẹ́ẹ̀ ránṣẹ́ sí? Contributed our own quota and that thing is done. Wọ́n wá sọ pé àwọn ò láǹfààní síbẹ̀ mọ́. Ṣé aláǹfààní àbá láǹfààní? Bàbá Wákàtí, ẹ̀yin mo tó question. Ṣáàní. Lóògùn wọn sọ ní bàjẹ́ o. Ilé Ayélára ò ní dàrú. Ṣáàní níjọ́ àkọ́kọ́, ẹ̀rù tó bà mí níjọ́ àkọ́kọ́ tí màmú jẹ ní orin tó kọ. Orin tó kọ ni, ó ti kọ́ nísìnyí. Ọlọ́run máa tọ̀nà àdánwò. Àti alákò máa láti ìbànújẹ́. Sí ilé Ayélára tó lélẹ̀. Ìwọ lálágbára. Àjọ̀dájọ́ òjò àgbọ̀pọ̀ lónìí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbà ẹ̀rù bà mí bí ọ̀bẹ ni ó pàápàá ó bá ṣe pé mi ò sí ṣàní tó ti ń compose ẹ bá mi bọ ọkọ tó wá stage kò ní jù bẹ́ẹ̀ náà lọ. Mo kí bàbá wa pàmò sí lábẹ́ ẹ ṣe wọn tó dìde. Náà ká má lu àná jìnnà ìyẹn ni mo fi ṣe pé ókè o. Wọ́n lè fa àmọ́ ẹ pé àwa tá ẹ kó yìí àti ìṣọ̀lẹ̀ ẹni. Ọmọdé ni wá. Ẹbí wa ni ẹbí mi ní gbogbo apátápátá. Tọ́lọ̀ bá wá sí kan mí ẹ̀jẹ̀ ká sọ. Tó máa sọ báyìí nínú ilé yẹn lọ́jọ́ yẹn sà. Sùlámọ̀ àwọn agbóhùn lọ́jọ́ yẹn ní Kwara. Ìjọba sọ mí pé ẹbí wa ìwọ tó ń sọ̀rọ̀ yìí ẹbí wa ni wọ́n á bèèrè pé ìjọba ẹbí ni ìmáàmù bọ̀.
wọ́n lè ṣe ẹ̀ wọ́n ló ṣe ẹ̀wọ̀n tó máa wọ́n wá ní ti ara wọn. Ẹ jẹ́ ká lè sọ àbílẹ̀ mi. Ní pípa fún ọlọ́run àbá mi dúpẹ́. Lókun lọ́sọ̀ nílẹ̀ àgbo gbogbo ẹ̀yin máa ń kàn sí àárín yóò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa dúpẹ́ léèmí. Mo dúpẹ́ fún ọlọ́run àbá dúpẹ́. Gbogbo ẹ̀yin Muslim youth ṣe ayé pẹ̀lú náà ọ̀dọ́ ni mí. Àbí mo ti darúgbó ni. Nílùú wa nílùú bí tá à ń gbé ní Bàdàndù. Bàbá tó ní bàbá mi the first chief imam ẹjọ́ wo ni fún late blow 1901. Now èmi fúnra mi wọ́n wá tó ń tò wọ́n tó wọ́n tó nígbà tí mi ò kéwú wọ́n yà fẹ́ níbi akéwì tó síbẹ̀. Ó tó wọ́n tẹ̀lé bàbá mi ní tẹ̀síìrì ìlú. Láti ara pé sábà nígbà ẹni tí bàbá mi kọ́ pé wù ní ọ́fíìsì náà bàbá mi ní tó bá tọ́ mọ̀ mi lọ nípa fún wọ́n sì tó ṣe tẹ̀sí lẹ́yìn. Nígbà tí bàbá mi ò sí mọ́, ó yẹ èèyàn máa parí wọ́n ò gbà. Aláàjì Láti ò kéwú o, kí làwọn ó fún un? Tí orí òun wọn náà fi ní parẹ́ nínú mọ́ṣáláṣí ìlú yẹn. Kí ló fẹ́ mi? So, bàbá tí bá rí akéwì jẹ Ògbómọ̀ṣọ́. Báyìí làwọn rí. Ọlọ́run ilé mi sọ̀rọ̀. Ìrìn lára ń bọ̀. So, mo kí gbogbo yín. Mo kí gbogbo ẹ̀yẹ lásàrásù o. Mo kí gbogbo ẹ̀yẹ ara o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ oṣù tẹ́ ẹ gbé déédéé. Mo kí gbogbo ẹ̀yin ọmọlé. Mo fi Àlájì Sùn kí gbogbo ọmọ ayé lára pátá ní ọdún. Inú ilé náà ní bàjẹ́. Ó ń lè ní báyìí kò ní wó lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yẹ bí wa láti pè yín lédè ẹgbó dáadáa. Ọlọ́run àgbo tì í o. Gbogbo ilé ò ní dàrú. Gbogbo wa náà á balẹ̀ wa láyọ̀. Láhàúlẹ̀ wà láàbò mọ́tà. Onídẹ̀kọ́ lọ́la. Onídẹ̀kọ́ lọ́la. Gbogbo tó jẹ́ ìdùnnú òní. Onídẹ̀kọ́ lọ́la. Mo kí gbogbo àwọn àgbàlagbà látàárọ̀ àti gbogbo ká ṣe rábà lọ lókù. Mo kí bàbá wa ẹsẹ̀ ìjà gbọ́ jẹ́ ń wí. mo kí bàbá wa àgbàrá ìgbà ẹ̀kọ́ àtàárọ̀ ọlọ́run kan ṣe pẹ̀lú ìlú ọtí. Mo kí bàbá wa tìjàtìjà ọlọ́run ní kẹ́ ẹ máa padà sí ibú. Bàbá wa ìmáàmù nílùú aláwọ̀ ní kò yí ilé níbi tá a ti ṣẹ̀wá òkè. Mo kí alága aráàtì bí àti gbogbo ẹ̀yin àǹfà àtẹ̀lẹ́mẹ̀. Mo kí gbogbo káńsù ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo àwọn fámìlì wa tí wọ́n wá láti kò yí ilé. Ọmọ ọba ni wá ní kò yí ilé. Adégún royal family. Mọ́gàjí Adégún ní kò yí ilé níbi tá a ti ṣẹ̀wá wọ́n ń bẹ ń bí. Wọ́n wà bí ètò yìí lónìí. Ọlọ́run máa ṣàbámi tó tì bẹ̀rẹ̀ láti ìlànà ìlànà. Mo kí bàbá wa ṣe kàrá ẹ̀lẹ́ mo kí wà ní ìsún lágbà ṣẹ̀ríà ní Ògbómọ̀ṣọ́. Mo kí ẹ̀yin náà. Mo kí àfa wa oníyàwó mẹ́ta. Mo kí púpọ̀ bàbá wa kí ń bí ọ̀rùn. Àpapọ̀ bí àbúmọ̀bí oníyàwó mẹ́ta tí ò ní bẹ́ẹ̀ di mẹ́rin. Ẹ̀sìn ọ̀rùn ṣàlà mo kí ó pọ̀. Mo kí Akadi. Madam Yusuf Adékọ̀ọ́ ọlọ́pàá mi ti fẹ́ fún yín ìlà ìlọ́lọ́. Mo kí bàbá wa Ragare bàbá Kalas. Mo kí yín pọ̀ gan ọlọ́pàá máa ṣàbà mi ṣe dáadáa fún yín. Mo kí retired AIG Babalọlá ọlọ́run ní jẹ́ ẹ̀wọ̀n àpàdà sí ibú. Àkàlífà Mọ̀ṣúrù Èjìdé mo kí dáadáa. Mo kí chairman Ògbómọ̀ṣọ́ North local government Honourable George Ogunlade mo kí púpọ̀. Mo kí former chairman Ògbómọ̀ṣọ́ North local government Alhaji Abdulkabir Hamzat Ayọ̀adé mo kí ẹ̀yin náà ẹ̀kọ́ àtàárọ̀. Mo kí representative
a former South local government vice chairman wọ́n wà bí mo kí ẹ̀yin náà púpọ̀ ọlọ́sọ̀ wa ṣe dáadáa fún yín. Mo kí gbogbo fámìlì wa lé ayé rárá ọlọ́run ní yóò bàjẹ́. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ kùsùnmí lóko náà sọ mo kí yín lọ ọlọ́run ní dáhùn wọn ló ọdún lè ká ìṣe ọlọ́run ní yóò já ṣe mọ́. Mo kí Alhaji Saheed Ọládélé bá àmẹ́kọ́ Ìbàdàn láàrin. Gbogbo bẹ́ẹ̀ fẹ́ ọlọ́run mẹ́ta ìṣe fún yín ẹ̀rọ. Mo kí àáfàá mi ọ̀gá mi Dawud Igi Ogbon ọ̀gá mi ni wọ́n àwọn ni wọ́n máa ń pọ̀ mí ní tí mo jẹ tipẹ́tipẹ́ ó dàbí tó di ìrọ̀lù ní Ògbómọ̀ṣọ́ àtijọ́ láwọn àjọṣepọ̀ tó dáa pọ̀ ọlọ́mọ ṣàbàbí dúró tì ọlọ́run ní yóò bàjẹ́ ọ̀lẹ́lá ìlànà ìlànà. Mo ṣàdúrà fún Sẹ́nétọ̀ Hamzat Ayọ̀adé Adéṣeun. Mo kí wọn púpọ̀. Àwa lè má rí wọn bí physically ṣùgbọ́n wọ́n wà bí spiritually. Láàárọ̀ yìí, gbogbo owó darí tí mo ń mú jáde nínú pọ́ọ̀sì mi tí mo ná látàárọ̀ tí mi tí ìmọ̀tọ́ yẹn. Sẹ́nétọ̀ ni wọ́n kó ní pọ́ọ̀sì mi. Ìmáàmù ẹni yòókù lónìí, wọ́n lè bẹ́ẹ̀ ni. Tó àyíká àmọ́ ẹlẹ́bẹ̀ lọ́wọ́ ìnáwó gan ọjọ́ ìnáwó gan ni. Wọ́n wá lóòdù pọ́ọ̀sì mi bọ́wọ́ ẹ̀mẹ́jẹ̀ ń sọ yẹ. Wọ́n lóòdù ẹ̀ òkú dáadáa. Sọ pé tí n bá ti débẹ̀ kí n máa ná. Ọlọ́run má ṣàkóso àdúró tì wọ́n. Alhaja Mulikat Àkàndé Adéọlá mo tún bẹ́ lọ́dọ̀ àwọn náà mo sì kí wọn. Ọlọ́run má ṣàkóso mi ṣe dáadáa fún wa. Ìlànà 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 àwọn wàlẹ́ àkúrẹ́ta. ṣé ti wá rí wípé Kàbísọ́lá kì í ṣe alábòsí èèyàn kì í sì ṣe onírọ́ èèyàn. So my name is Abdulkabir Isiaq Olúwaṣògo. So Kàbísọ́lá tí mo dẹ̀ jáde nítorí pé kí n lè wá máa wá ṣàbòsí àbí nítorí ẹlòmíì ní ó sọ̀pọ̀tì mọ́ọ̀mù ní toró jọ̀gá ẹ̀ ní toró jẹ́ kinní kan ní irọ́ torí a rí wípé ohun tí mọ́ọ̀mù gbé dání òtítọ́ ni. Lótìtọ́ àáfàá wa ni wọ́n ṣe bàbá mi ni wọ́n ń ṣe kódà mẹ́ńtọ̀ mi ni wọ́n. Àmọ́ tó bá já sí pé nǹkan míì ni wọ́n gbé dání àti yẹ̀. Àmọ́ a rí i pé nǹkan tí wọ́n gbé dání òtítọ́ àtòdodo ni. Imagine kéèyàn ṣe wàláhí tàláhí súnmọ́bìláì lórí múmbàrí kẹ́yìn èèyàn tún sì máa sọ pé irọ́ ló ń pa. Ẹ̀dẹ̀ pé ẹni mùsùlùmí Zubairu lọ́ba níkà. Parako yìí ìtàn sì ń bọ̀ lórí wọn. A sì ní ìtàn tá a fẹ́ sọ lórí Parako yìí. Bákan náà Zubairu lọ́ba níkà ẹ máa retí torí ẹ̀ gbogbo àwọn tá a bá ń tẹ̀lé òdodo ẹja máa fọ́lọ̀ òdodo lọ. Gbogbo ẹ̀ ní ìsìn gbogbo wa láti rí ẹ̀kọ́ ti fojú mímú hàn. Gbogbo wa ti mọ̀ yí pé lótìtọ́ àti lódodo ojúlówó ọmọlé Ayílára ni bàbá wa ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run sì ní jẹ́ ó bàjẹ́ fún bàbá wa Ṣéhù. Ẹ ṣọdún mẹ́ta ẹ ṣe 40 ẹ ṣe 70 ẹ sì ṣe 100 nínú àlàáfíà ara táwa inú òtún bá yín wọ agbádá ọlá. Bàbá wa ọba Ghandi Afọlábí Orúmọgẹ̀gẹ̀ kábíyèsí Ọlọ́run níjó bàjẹ́ fún yín. Ẹ má bínú ẹ gbé gbogbo wa ohun tá à ń pariwo náà ni pé kẹ ẹ má bínú. Gbogbo fídíò mi látòkè délẹ̀ ẹ má bínú náà là ń ṣe. So Ọlọ́run níjó bàjẹ́ fún yín. Ṣé gbogbo àwọn alábòsí yìí ojú máa padà tì wọ́n. Ọlọ́lá haúlá wàlá kúwátá ilá abilá alẹ́ àsìn gbogbo wa náà ní jábọ̀ Kàbísọ́lá TV Ọlọ́run níjó bàjẹ́ fẹ́mi náà kò sí ní bàjẹ́ fẹ́ ní kankan wa. Salamu alaikum.